mi ò tọ́pẹ́ sẹ́, ó tọ́pẹ́. Torí mi rè torí mi rè ṣe pàdé bàbá mi, mi ò gbà fún ọ̀rọ̀ mi ó tọ́pẹ́. Ọlọ́run tó ga jùlọ ìwọ ni màá máa yìn títí láé. Ọlọ́run mi kí ni ọ̀rọ̀ ló gbé mi débi. Ẹ̀sùn bàbá òní kan náà. Ẹ káàsán o. Good afternoon, good afternoon, good afternoon. Ṣé dáadáa ni mo bá wa? Ọ̀rẹ́ jọjọjọ náà. Jẹjẹjẹ dáadáa. Bẹ́ẹ̀ lọ, ó jọ síwájú, ó ti jọ sẹ́yìn, ó má lẹ dáadáa, dáadáa, dáadáa. Àlùbáríkà náà rẹ̀, àlùbáríkà náà rẹ̀ o. Láti bá àwọn kan tó. Àwọn kan sáré láti bá mi o, èmi sáré láti bá àwọn kan. Láti bá àwọn kan, gbogbo wa la máa gòkè àgbà. Àwọn kan sáré láti bá mi o, èmi sáré láti bá mi o, gbogbo wa la máa gòkè àgbà. Gbogbo wa la máa gòkè àgbà lágbára Ọlọ́run. Ẹ káàsán, good afternoon, good afternoon. Ẹ já ṣe program yìí o. Ó sanwó onírọ̀lẹ́, ìrọ̀lẹ́ la dé lónìí. Láti bá àwọn kan. Gbogbo wa là ń sáré. Gbogbo wa ń sá. Sáré láti bá mi o. Èmi sáré láti bá àwọn kan. Àwọn kan sáré láti bá èmi. Èmi sáré láti bá àwọn kan. Àwọn kan sáré láti bá mi o. Ó já sọpẹ́. Ọ̀rọ̀ mi já síre, ẹ wá wò ó. Ọ̀rọ̀ mi já síre, ẹ wá wò ó. Ó já sọpẹ́. Ọ̀rọ̀ wa já síre. Nítorí pé ibi ọ̀tá fojú sí. Ọ̀nà ò gbàgbẹ́ rárá. Ibi tó fojú sí lọ́rọ̀ èmi àti ọ̀nà ò gbàgbẹ́. Àṣebáyé ni Jésù rí o. Oyin ni o. Tẹ̀gẹ̀. Good afternoon. Àṣebáyé ni Jésù rí o. Oyin ni o. Ọmọ náà yẹ kí kò tún sọ̀rọ̀ ẹ̀dùn mọ́. Ó ti sí pẹ̀lú jẹ́ o. Ọ̀nà yẹ kí kò tún sí pẹ̀lú jẹ́ o. Ọ̀rọ̀ mi ti rẹ̀ yọ. Ẹ wá wò ó jẹ́ sọpẹ́ lọ́dọ̀. Ọ̀rọ̀ mi já sílẹ̀. Ọ̀rọ̀ mi já sílẹ̀. Ibi ọ̀sán kò tún
mi ò gbàgbé rárá. Lẹ́kẹ̀lẹ́kẹ̀. Ẹ̀yin àdàbà. Àmì lẹ́kẹ̀ o. Ẹ pariwo lẹ́kẹ̀lẹ́kẹ̀. Bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ká máa jó ẹ jíjó Jésù dáadáa. Ẹ̀yin àdàbà. Àmì lẹ́kẹ̀ o. Àtòrìṣe òdìdí ò gbọ́dọ̀ kúrò. Ẹja lọ, ẹja lọ, ọjọ́ ti lọ. Àtòrìṣe orí wa gbọ́dọ̀ kúrò. Disconnected. Ẹ ṣé, praise the Lord, hallelujah. Ó sọwọ́ onítùngbà. Orin life la fi wọlé. Life la fi wọlé lọ́sàn-án yìí o. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, ẹ̀mí túrí ẹ̀mí, ọba àwọn ọba, ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji, títóbi nínú ọlá ńlá, ẹkùn ọkọ̀ òkè, ọba tí ò gba Sátánì láàyè lórí èmi àti yín, ọba tí ò gbà fún Sátánì lórí ayé wa, ọba tí ò já bá wọn kúkú ọ̀wọ̀wọ̀, ilé wa ò kan, ọ̀dẹ̀dẹ̀ wa ò korò, ọba tí ò já jẹni táyé ń wá fún ibi. Ẹ jẹ́ á gbé ohùn ọwọ́ pẹ́ wa sókè gẹ́gẹ́ bí ọmọ tó mọre. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ bàbá olóore. Ẹ jẹ́ á pariwo. Ẹ bá mi yìn o. Paríparí ọlá. Ẹ bá mi yìn o. Paríparí ògo. Ẹ bá mi yìn bàbá mi yé o. Paríparí ọlá. Ọba mi ò jí kan lù kan pa. Ọba tó dádé ògo ọlọ́wọ́ gbọgbọrọ. Àkọ́bí nínú àwọn òkú. Àgbékú mi láìpòkóló. Arógun dádé arógun má sojo. Ọba mi ẹrù jẹjẹ létí òkun pupa. Ìyanu ìyanu lórúkọ rẹ. Ẹ bá mi yìn o èso ẹ̀mí. Paríparí ọlá. Ẹ bá mi yìn o. Paríparí ògo. Ẹ bá mi yìn bàbá mi yé o. Paríparí ọlá. Ọpẹ́ yẹ ọ́ Olùràpadà. Ọpẹ́ yẹ ọ́ Olùràpadà o. Ṣé bẹ́yìn lẹ gbà mí lọ́wọ́ ajánilógun bàbá. Ọpẹ́ yẹ ọ́ Olùràpadà. Ọpẹ́ yẹ ọ́ Olùràpadà o. Ṣé bẹ́yìn lẹ gbà mí lọ́wọ́ ajánilógun. Mo
ẹkún ò ṣe kúrò lójú mi ò mo gbé ọ̀gá. Bàbá mọ̀mọ́ ṣe ẹ program yìí o. Ọba tó gbà mí lọ́wọ́ ajánilógun ọjọ́ pípẹ́. Kárí ọlá mo yìn ọ́ o ọba àwọn ọba. Ọpẹ́ yẹ ọ́ o olùràpadà o. Ṣé bẹ́yìn lẹ gbà mí lọ́wọ́ ajánilógun. Olúwa ọ̀run ohun ayé. Wọ́n ní àtọpẹ́ yẹ fún. Báwo la bá ti fẹ́ ọ tó. Oníbu ọrẹ oníbu ọrẹ o. Ṣé rí báyìí o ìgbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ láìfù báyìí àbí. Oníbu ọrẹ báwo la bá ti fẹ́ ọ tó. Oníbu ọrẹ kò wá ní dáa ká máa dírà wa lọ́wọ́ báyìí o. Kò ní dáa ká máa dírà wa lọ́wọ́ o. Praise the Lord. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, ogun ayé ò ní borí wa. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ á tẹríba ká gbàdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè àpáta ayérayé ibi sádi wa. A gbé yín ga ní ọ̀sán yìí torí pé ẹ̀yin ni Ọlọ́run gba ọpẹ́ wa. Jehovah gba ìyìn wa. À ń lọ nínú program Ọlọ́run máa bá wa lọ. Ọ̀rọ̀ méjì mẹ́ta tí màá sọ. Bó bá ti ń gbé tí ọ̀tún wọlé ẹ má jẹ́ ó gba tòsí jáde. Ohun mi ìmọ̀rí má jẹ́ ó fọ̀ sí wa. Ẹ jáde lé ńlá sí mi. Bẹ́ẹ̀ ló máa rí gbogbo ojú tó máa rí fídíò yìí wò yóò ṣe wá láǹfààní. Àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ó sì rí bẹ́ẹ̀ kò yí padà. Kristi Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Hallelujah. Mo kí wa ní ọ̀sán yìí lórúkọ Jésù Kristi a ò ní ṣe lásán. Ìrànlọ́wọ́ aláìlénìyàn yóò wá ayé wa rí. Kí ni ohun àkọ́kọ́ tí mo fẹ́ sọ? Òun ni ọ̀rọ̀ nípa àwọn Kristẹni tó wà ní Èkìtì tí wọ́n ní àwọn bandit, àwọn tó lọ ìṣòru jẹ́jẹ́ tọ́nà wà nínú ìsọjí tí àwọn bandit lọ pa àwọn ọmọ ẹrú àlá tí wọ́n pa wọ́n tí wọ́n kó wọn lọ. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi níbikíbi tí àwọn ènìyàn wà Ọlọ́run Mósè Orímọládé á kọjá lọ á tú wọn sílẹ̀. Gbogbo ẹni tó dẹ̀ ti kọjá lọ nínú wọn náà Ọlọ́run á tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Gbogbo ẹni tó wà lọ́wọ́ bandit Ọlọ́run á bá wa tú wọn sílẹ̀. Ogun burúkú ò ní jà wá lórúkọ Jésù Kristi. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ lórílẹ̀‐èdè yìí o. Mo bẹ̀ wá ohun tí mo fẹ́ sọ gbogbo àwa tá a wà ní ìlú òkè Èkìtì, Ìbàdàn, Oǹdó, Àkúrẹ́, Ìkàrẹ́, gbogbo àwa tó jẹ́ pé yàtọ̀ sí Èkó yìí la wà. Ògùn state gan sì kò save mọ́. In fact Èkó tá a sì ń sọ òun gan náà kò síbi tó save but ó sì ibì kan ṣẹ́jú kan lọ ni. Bó àwa tá a wà nílùú òkè mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ wá tá a jẹ́ Kristẹni. Ẹ jẹ́ ká wà ní ojúlalá kan fi sọ́rí.
máa wò mọ́ wa lára náà nìyẹn. Ọlọ́run máa kọ́lé ayọ̀ fún wa o. Ṣé ń gbọ́ mi ṣá? Hallelujah. Hallelujah. Ṣé ń gbọ́? Ẹ jẹ́ ká lo microphone, ẹ lè gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ. Ariwo generator yẹn ó máa disturb wa bọ̀ títẹ́ ẹ bá ti ń gbọ́ mi ẹ kọ sílẹ̀ wípé à ń gbọ́ yín o. Ṣé ń gbọ́ mi dáradára? Praise the Lord. A lè rí ogun ìdíwọ́ àti ìdènà lórúkọ Jésù Kristi. Ohun tí mò ń bá lọ òun ni pé gbogbo àwa tá a ní chọ́ọ̀chì ní ìlú òkè tó jẹ́ pé Èkìtì àwọn ìlú kéréje bẹ́ẹ̀ yẹn la wà tí igbó wà ń bẹ̀. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ní àkókò yìí ẹ jẹ́ ká wà ní ojú lalákan fi ṣe kí ni o ló fi sọ́rí torí wípé àwọn pípù yìí ti wà nísàlẹ̀ wọ́n ti wà nísàlẹ̀ ọ̀hún sí nínà tì mọ́ o wọ́n ti wà ní ilẹ̀ Yorùbá. Ariwo nǹkan tí bàbá Ìkó ń pa níjọ́jọ́ kìíní àná rèé kán má bàá wá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ti wọ̀ sàlẹ̀ o. Ojú lalákan fi ń sọ́rí nísìnyí o. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá àwa tá a ní church ní kíni o ní ìlú òkè ẹ jẹ́ ká suspend. Tá a bá ti gbọ́ fìrìfìrì wípé àwọn Boko Haram wà nítòsí àkókò yìí kọ́ la á fi sọjí sí àkókò yìí kọ́ la á fi sóòru sí. Lójú àlá mi mọ́jú òní níwájú ẹ̀rí ayé àti ọ̀run ọ̀pá mi rèé o. Ohun tí mo rí lónìí ó bani lẹ́rù. Ó jẹ́ wípé wọ́n tún mú obìnrin kan mo rí lójú àlá yẹn wọ́n sa ẹni yẹn ní irun lórí pé àwọn bandit ló pa á. Lórúkọ Jésù Kristi a ò ní kúkú yà. Ẹ jẹ́ ká wà very careful ní àkókò tá a wà yìí o. Ọlọ́run Mósè Orímọládé yóò máa ṣọ́ wa. Ṣẹ̀lẹ̀ ni wá ni CAC ni wá ni whatever ibi tá a belong sí nínú Kristẹni ẹ jẹ́ ká ṣe ẹ mọ̀ pé Kristẹni ni wọ́n wá kiri Kristẹni ni wọ́n wá kiri o. A ní bọ́ sí wọn lọ́wọ́. Ó dẹ̀ ti wà nínú Bíbélì bẹ́ẹ̀ tẹ́ bá rántí pé nígbà tí ìgbẹ̀yìn ayé bá dé ìlú á máa dìde sí ìlú àwọn kan wá máa pa ènìyàn nínú church. Ó ti wà ń bẹ̀ wípé ìgbẹ̀yìn ló ṣe kí ni ìgbẹ̀yìn ló ń bọ̀ ìgbẹ̀yìn ló dé. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Ohun tó ń ṣẹlẹ̀ ní àkókò yìí ẹ má jẹ́ ká rí bíi ohun tí ó ṣàjòjì torí ó ti wà nínú Bíbélì tẹ́lẹ̀ wípé ìlú á dìde sí ìlú àwọn kan á dìde sí ara wọn wọ́n máa para wọn. Ṣó ti yé pípara wọn tán para wọn yẹn ẹ má jẹ́ kó jẹ́ wọn àjòjì. Àwa ò ní nípìn bẹ̀. Mo rì wá bọnú ẹ̀jẹ̀ Jésù Kristi. Gbogbo ibi tí èmi àti ọmọ rẹ àtọkọ rẹ àtọkọ mi àtọmọ mi ó rìn sí a ò ní bọ́ sọ́wọ́ bandit a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé. Ikú tó yá ò ní pa wá lórúkọ Jésù Kristi. A ò ní ṣìrìn. Mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run. Ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo wa. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe kí ni o. Ẹ jẹ́ ká wà alert. Program ìtẹ́ bá ti mọ̀ wípé church yín ó bọ́ sí gbó. Inú igbó ni church yẹn wà. Tẹ́ bá ti mọ̀ pé inú igbó ni church yín wà ẹ suspend ìpéjọpọ̀ for now. Bí ìṣòru bí ìsọjí ẹ jẹ́ ká dọra wà láọ́lọ́ ẹ máa ṣe ní online. Kò síbi tí àdúrà ò ti gbà o. Ṣó ti yé ìgbà tí COVID-19 wà ṣe mọ̀ pé COVID-19 oníkálùkù a máa wà nílé a máa ń gbàdúrà o àdúrà wa dẹ̀ ń gbà. Ní àkókò yìí ẹ jẹ́ ká lọ sí online program fúnra wa.
tí Ọlọ́run bá ń ṣọ́ wa ẹ jẹ́ kí àwa náà ṣe kíni o ẹ jẹ́ ká ṣọ́ ara wa a ò ní bọ́ sọ́wọ́ ikú gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tó ti ń ṣẹlẹ̀ sí láti ọjọ́ ti pẹ́ Ọlọ́run á kó wọn yọ àwọn tó wà lọ́wọ́ wọn Ọlọ́run á bá wa tú wọn sílẹ̀ àwọn tó ti kọjá lọ sí ayérayé Ọlọ́run á mú yẹ̀pẹ̀ búburú kúrò lójú wọn bẹ́ẹ̀ ló máa rí Kristi Olúwa wa a ò ní bọ́ sọ́wọ́ ikú a ò ní bọ́ sọ́wọ́ ibi ìyẹn kọjá èkejì tí wọ́n fi hàn mí òun ni ọ̀rọ̀ àwa olórin ẹ̀mí mo rí ìṣẹ̀dá kan wọ́n fi ojú rẹ̀ hàn mí wọ́n fi àṣírí rẹ̀ hàn mí ẹnikẹ́ni tó bá jẹ́ olórin jùjú ló ń kọ ní o acapella ni wọ́n ń kọ ní o gospel ló ń kọ ní o tó o bá jẹ́ ayakìlà tó o bá jẹ́ assassin tó o bá jẹ́ apọmọlẹ́kúnjayé mo sọ àsọtẹ́lẹ̀ lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ igbe ọ̀fọ̀ máa sọ lórí ẹ̀ gbogbo ìwo ẹnikẹ́ni tó ń ránṣẹ́ ikú jáde sí àwọn ọmọ ológo nínú àwọn olórin àwa ìránṣẹ́ Ọlọ́run ìwọ máa gba kú wa kú o ikú yẹn máa padà tì ẹ́ o àṣírí ẹnìkan wọ́n fi hàn mí mọ́jú wọ́n dẹ̀ fi ojú ẹ̀ hàn mí mo rí ojú ẹni yẹn ó sọ lójú àlá yẹn wípé ó yá kọjá lọ straight bullet ní kó fún straight bullet ní kó fún ẹni tí ó wá ń sọ̀rọ̀ fún ó wá dárúkọ ẹ̀ gbà ẹni sùúrù mo ti gbọ́n tẹ́ wí bọ̀dá kínní kan tí mi ò ní dárúkọ ẹ̀ ó wá pe orúkọ yẹn ẹni sùúrù òun ti gbọ́ lójú àlá mi yẹn mo rí pé ó yan straight bullet yẹn sí ẹni tó fẹ́ yàn sí bọ̀ lórúkọ Jésù Kristi àṣírí rẹ ò ní bò mọ́ o torí bàbá mi ti fi ẹ́ hàn mí àṣírí ẹ ò ní bò mọ́ láìpẹ́ láì jìnnà wàá ṣẹ̀sìn ayé lórúkọ Jésù Kristi àṣírí rẹ ò tún bò mọ́ láéláé gbogbo tó fi ṣagbára Ọlọ́run mọ̀sí àbájẹ́ gbogbo ògo ológo tó ti ṣẹ́ lórí ẹ̀jẹ̀ wọn á béèrè lọ́wọ́ ẹ̀ ààbò Ọlọ́run yóò dájú gbogbo àwọn olórin ẹ̀mí má fojú dìyàn o má wo ìṣe ènìyàn má wojú ènìyàn pé ẹni yóò lè ṣe mí totally failure ni o inú rẹ ni kò mọ̀ ayé ẹni kò mọ̀ má trust anybody gbogbo ẹ̀yin tẹ́ ń wá mẹ́ńtọ̀ ayé kiri kìíní kan tẹ́ ń kóra yín kiri yẹn gbélé rẹ o ò ní kúkú ìyàdànù ohun tí wọ́n fi hàn mí ìwọ̀nba lèmi lè mọ̀ pé mi ò ṣe tó máa ń wá sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ìwọ̀nba ni màá sọ torí ohun tó fi hàn mí mo wò ó pé àṣẹni tó wà nídìí ẹ̀ rèé ókè náà bàbá tó dẹ̀ rán èmi níṣẹ́ kì í parọ́ ó fẹ́ kí n rí ni bọ̀ mo ti rí ẹ ẹni tó láyé àti ọ̀run á mú ẹ láìpẹ́ láì jìnnà èmi náà bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ẹ àdúrà tó yẹ ẹ́ pẹ̀lú iṣẹ́ ibi tó ń ṣe yẹn Ọlọ́run á san fún ẹ padà bó ṣe rí nìyẹn má trust anybody má sọ pé ẹnìkan ò lè gbógun tì ẹ́ èèyàn lè gbógun tì ẹ́ o ẹni bá lòun máa gbógun tì èmi àti ẹ wọ́n á túbọ̀ rẹ̀ fún wa lórúkọ Jésù Kristi ẹ jẹ́ ká tẹ̀síwájú níbo la dé a wà nínú ìsíkẹ́ ìwé ìsíkẹ́ 5 la dé ìwé ìsíkẹ́ orí 5. bàbá mọ̀mọ́ ẹ rí iṣẹ́ tí Ọlọ́run rán yìí sí bàbá wòlíì ìsíkẹ́ ẹ rí bí ìbápàdé tí Ọlọ́run ṣe fún bí Ọlọ́run ṣe ń farahàn bí wọ́n ṣe ń gbé dúró ẹ ti gbà bẹ́ẹ̀ wípé tòótọ́ ni ẹ̀mí mímọ́ wà ẹ̀mí tó ń lo séráfù ní tòótọ́ ni ẹ̀yin tẹ́ ti ń bá mi bọ̀ látijọ́ Monday ẹ̀mí mímọ́ láti àtètèkọ́ṣe ló ti wà àwọn kan ti wà tán ti lò ó orí ọ̀fẹ́ làwárí gbà ní Áfíríkà wípé gbogbo tó wà nínú Bíbélì kí àwa náà lè jogún ẹ̀ ká lè jẹ́ àwọn àjùmọ̀jogún ìyè kí àwọn ènìyàn bá gbàgbọ́ nínú Bíbélì ó ní bàbá Mósè ṣe wá ó ní kí ni ó ní Saint Moses Orímọládé ṣe wá sí Áfíríkà kẹbà gbàgbọ́ nínú kí ni nínú Bíbélì kí Bíbélì bá ní ìfẹsẹ̀múlẹ̀ wípé gbogbo ń tó kọ sí Bíbélì òótọ́ ni òun la ṣe rán Saint Moses Orímọládé wá sí Áfíríkà láti lọ mú ìgbàlà yẹn wá fún wa láti mú ẹ̀mí mímọ́ fún wa kò sóhun tó kọ sínú Bíbélì yìí tí ò sí nínú C&S òótọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run ogun ayé ò ní borí wa ẹ já tẹ̀síwájú.
Ìsíkẹ́ẹ̀lì gé irun rẹ̀, ibẹ̀ ládé. Ìwọ ọmọ ènìyàn, mú ọ̀bẹ mímú, mú abẹ onígbàjámọ̀ kí o sì mú kọjá ní orí rẹ àti ní irùngbọ̀n rẹ, sì mú òṣùwọ̀n láti wọ̀n kí o sì pín irun náà. Ìwọ ò sì fi iná sun 3 ní àárín ìlú. Nígbà tí ọjọ́ dídó tìrẹ bá pé, ìwọ ò sì mú 3 kí o sì fi ọ̀bẹ bù káàkiri. 3 ni ìwọ ò sì túká sínú ẹ̀fúùfù. Èmi ò sì yọ idà tẹ̀lé wọn. Praise the Lord. Ṣé ẹ rántí wípé irun tí wọ́n ní kó fà yẹn òwe ni o, òwe ni o, òwe ni Ọlọ́run pa. Ọlọ́run fẹ́ lo irun yẹn, ó fẹ́ fi pòwe fún àwọn tani, fún àwọn ọmọ Ísírẹ́lì. Ó fẹ́ fi irun yẹn pòwe fún wọn, ó fẹ́ fi ṣàpèjúwe orú ìparun tó ń bọ̀ fún wọn. Nítorí kíni? Nítorí àìgbọ́ràn. Bí ènìyàn ò bá ti gbọ́ràn láyé, ó máa ń ṣe kíni? Ó máa ń parun ni. Ọjọ́ o bá ti kọ̀ tó gbọ́ràn, wàá parun. Lórúkọ Jésù Kristi, èmi àti yín ò ní parun. Ẹ já tẹ̀síwájú. Ìwọ ò sì fi iná sun 3 ní àárín ìlú. Nígbà tí ọjọ́ dídó tìẹ bá pé, ìwọ ò sì mú 3 kí o sì fi ọ̀bẹ bù káàkiri. 3 ni ìwọ ò sì túká sí ẹ̀fúùfù. Èmi ò sì yọ 3 tẹ̀lé wọn. Ìwọ ò sì mú iye díẹ̀ níbẹ̀. Ìwọ ò sì dì wọ́n sí etí aṣọ rẹ. Praise the Lord. Sì tún mú nínú wọn kí o sì sọ wọ́n sí àárín iná, kí o sì sun wọ́n nínú iná. Láti inú rẹ̀ wá ní iná ó ti jáde wá sí gbogbo ilé Ísírẹ́lì. Àwa wòlíì tá a wà nísìnyí, orú ìpè wo làwa gbà báyìí? Ṣolúwa ti sọ fún wa wípé ká mú irun orí wa ká fa, ká mú ìdá díẹ̀ ká wá pín káàkiri ìlú. Ìjẹ́ ìpè rẹ ti débẹ̀? Ṣé ìpè rẹ ti débẹ̀? Àwọn tó ti ṣiṣẹ́ ìpè nìyẹn o. Praise the Lord. Àwọn tó ṣe kíni? Àwọn tó ti ṣiṣẹ́ ìpè. Wà ìgbọ́dọ̀ má ṣe wà lórí wọn. Ìjà a lè rí ìrántí èèyàn ń sìn wípé dáàdì, Olúwa sọ pé kẹ́ ẹ fa irun yín. Ẹ̀mí bá ẹ sọ̀rọ̀. Ṣé ò ní sọ pé ẹ̀mí kẹ̀mí ló ń bá ẹ sọ̀rọ̀? Ṣé ò ní sọ pé orú ẹ̀mí wo nìyẹn? Kémi fa irun orí mi kí n wá pín káàkiri oríta 3 kí n pín sáàrin ìlú. Ṣé ó wàá gbàgbọ́ wípé Ọlọ́run ló ń bá ẹ sọ̀rọ̀? Àwa wòlíì sìn, ẹ jẹ́ ká wà nínú ẹ̀mí dáradára. Ẹ já tẹ̀síwájú. Báyìí ni Olúwa Ọlọ́run wí, èyí ni Jerúsálẹ́mù. Èmi ti gbé e kalẹ̀ ní àárín àwọn orílẹ̀-èdè àti àwọn ilẹ̀ tí ó wà yíkákiri. Ó sì ti pa ìdájọ́ mi dà sí búburú ju àwọn orílẹ̀-èdè lọ. Ó ti gbọ́? Àwọn Ísírẹ́lì gan wọ́n ti wá pa ìdájọ́ Ọlọ́run dà sí èyí tó burú ju èyí táwọn tó ń ṣe tẹ́lẹ̀, àwọn tí wọ́n lé nílùú yẹn tó ń ṣe tẹ́lẹ̀ lọ. Praise the Lord. Ó sì ti pa ìdájọ́ mi dà sí búburú ju àwọn orílẹ̀-èdè lọ àti ìlànà mi ju ilẹ̀ tí ó yí káàkiri. Nítorí wọ́n ti kọ ìdájọ́ àti ìlànà mi, wọn kò rìn nínú wọn. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, nítorí tí ẹ̀yin ṣe ju àwọn orílẹ̀-èdè tí ó yí yín káàkiri lọ, tí ẹ̀yin kò rìn nínú ìlànà mi, tí ẹ kò sì pa ìdájọ́ mi mọ́, tí ẹ kò sì ṣe gẹ́gẹ́ bí ìdájọ́ àwọn orílẹ̀-èdè tí ó yí yín káàkiri. Bàbá màmá, sí ẹ̀ṣẹ̀ àwa náà lórílẹ̀-èdè yìí sí ò ti pọ̀jù àwọn tá a gbàlú lọ́wọ́ wọn. Nínú chọ́ọ̀tì wa, ohun gbogbo tá à ń ṣe, ṣé ń tá à ń ṣe ní ìsìn sí ò ti pọ̀jù ibi táwọn tá a bá lọ. Ohun tí àwọn baba ńlá wa ṣe, àwọn baba èyí táwa ń dá ní ìsìn sí ẹ̀ṣẹ̀ yẹn ò ti pọ̀jù táwọn baba ńlá wa lọ. Check yourself. Nítorí náà báyìí ni Olúwa Ọlọ́run wí, sì kíyèsí, èmi dojúkọ ọ́, èmi ò sì ṣe ìdájọ́ láàrin rẹ ní ojú àwọn orílẹ̀-èdè. Èmi ò sì ṣe nínú rẹ ohun tí èmi kò ṣe rí, irú èyí tí èmi kì yóò ṣe mọ́ nítorí gbogbo ìríra rẹ. Ṣé gbọ́? Ohun tí orílẹ̀-èdè kan ò ṣe rí, ohun tí ò bá orílẹ̀-èdè kan rí, òun lọ́lọ́run lòun fẹ́ fi bá àwọn ọmọ Ísírẹ́lì nítorí gbogbo kíni o? Ìríra wọn. Ibi tí Ọlọ́run lòun forúkọ ń sí, wọ́n bẹ̀rẹ̀ sí bọ òrìṣà ń bẹ̀. Ibi tí Ọlọ́run lòun forúkọ ń sí, wọ́n bẹ̀rẹ̀ sí sin ère níbẹ̀. Wọ́n kọ Ọlọ́run sílẹ̀, wọ́n mú ère.
ṣé ẹ ti gbọ́ ohun tí Ọlọ́run lòun fẹ́ ṣe fún wọn? Ohun tí ò ṣẹlẹ̀ sí ìlú kankan rí, ṣó ń ṣẹlẹ̀ báyà bí ò ṣẹlẹ̀? Ó ṣẹlẹ̀. Nítorí náà àwọn bàbá yóò jẹ́ àwọn ọmọ ní àárín rẹ, gbọ́ o, nítorí àwọn bàbá yóò jẹ́ àwọn bàbá máa jí ọmọ wọn, nítorí àwọn bàbá yóò jẹ àwọn ọmọ ní àárín rẹ, àti àwọn ọmọ yóò sì jẹ bàbá wọn. Èmi ò sì ṣe ìdájọ́ nínú rẹ, àti gbogbo ìyókù rẹ ni èmi ò túká sí gbogbo ẹ̀fúùfù. Praise the Lord. Ìlú wo ló ti jẹ èèyàn? Ṣé ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Ísírẹ́lì bẹ́yẹn? Ihun tó ti là kọjá, wọ́n ń jẹran ara wọn, ọmọ ń jẹ bàbá ẹ̀, bàbá ń jẹ ọmọ, nítorí àìgbọ́ràn ni o. Ọjọ́ kíjọ́ bí ènìyàn bá ti gbọ́n lójú ara ẹ̀, ọjọ́ kíjọ́ tó o bá ti gbọ́n, tó o bá lóògbọ́n, o kò fẹ́ kọ́gbọ́n, wàá ṣìnà. Wàá ṣìnà. O ò gbọ́dọ̀ jí ọlọ́gbọ́n lójú ara rẹ. Ọjọ́ kíjọ́ tó o bá ti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run mọ́, ìṣubú ni o. Ìṣubú ni o. Ìṣubú. Nítorí náà Olúwa Ọlọ́run wípé bí mo ti wà ní tòótọ́, nítorí tí ìwọ sọ ibi mímọ́ mi di àìmọ́ nípa ohun ẹ̀gbin rẹ àti pẹ̀lú gbogbo ìríra rẹ, nítorí náà ni èmi ò ṣe dín ọ kù, ojú mi kì yóò sì dá a sí, bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣàánú fún ọ. Ìdámẹ́ta rẹ yóò sì kú nípa àjàkálẹ̀ àrùn, wọn ò run ní àárín rẹ nípa ìyàn. Ìdámẹ́ta yóò ṣubú nípa idà, yóò yí ọ káàkiri. Èmi ò sì tú ìdámẹ́ta ká sí gbogbo ẹ̀fúùfù, èmi ò sì yọ ìdámẹ́ta lé wọn. Báyìí ni ìbínú mi yóò ṣẹ, èmi ò sì mú ìbínú mi dúró lórí wọn. Inú mi yóò sì tutù, wọn ò sì mọ̀ pé èmi Olúwa ti sọ nínú ìtara mi. Nígbà tí mo bá parí ìbínú mi nínú wọn, èmi ò fi ọ́ ṣòfò. Gbọ́ o, ṣé o ti gbọ́ ègún? Bí ènìyàn bá ti fẹ́ forí gbègún, ìwà ègún ló máa wù. Lórúkọ Jésù Kristi, èmi àti ẹ ò ní hùwà ègún. Ṣùgbọ́n èmi ò fi ọ́ ṣòfò, èmi ò sọ ọ́ di ẹ̀gàn láàrin àwọn orílẹ̀-èdè tí ó yí ọ káàkiri ní ojú gbogbo àwọn tí ń kọjá. Bẹ́ẹ̀ ni yóò di ẹ̀gàn àti ẹ̀sín, ẹ̀kọ́ àti ìyanu sí àwọn orílẹ̀-èdè tí ó wà yí ọ káàkiri, nígbà tí èmi ò ṣe ìdájọ́ nínú rẹ nínú ìbínú àti nínú ìrunú, ohun ìbáwí, ìrunú, èmi Olúwa ni ó sọ. Praise the Lord. Ṣé o ti rí? Èmi àti ẹ àní tàpá sí Ọlọ́run o. Nígbà tí èmi ò rán ọfà búburú ìyàn sí wọn, èyí tí yóò jẹ́ fún ìparun wọn, èyí tí èmi ò rán láti run yín, èmi ò sì sọ ìyàn di púpọ̀ fún yín, èmi ò sì ṣẹ́ ọ̀pá oúnjẹ yín. Bẹ́ẹ̀ ni èmi ò rán ìyàn àti ẹranko búburú sí yín, wọn ò sì gbà ọ́ ní ọmọ. Àjàkálẹ̀ àrùn àti ẹ̀jẹ̀ yóò sì kọjá láàrin rẹ, èmi ò sì mú idà wá sórí rẹ, èmi Olúwa ni ó sọ. Ṣé ẹ ti rí èrè tó wà nínú àìgbọràn, èrè tó wà nínú abanijẹ́, èrè tó wà nínú ọlọ́tẹ̀, èrè tó wà nínú ajẹnilẹ́ṣẹ̀. Ẹnikẹ́ni tó bá ti ń di ọmọlàkejì lẹ́ṣẹ̀, ẹnikẹ́ni tó bá ti ń dìtẹ̀ ènìyàn, ẹnikẹ́ni tó bá ti ń wá ìṣubú ènìyàn, ẹnikẹ́ni tí ò bá ti nífẹ̀ẹ́ ọmọlàkejì, kí ló máa ń gbẹ̀yìn ayé wọn? Ìparun, ẹ̀gàn àti òfò àti àdánù. Bàbá màmá, má kàn lọ chọ́ọ̀chì lásán o, má gbé bíbélì lásán o, má lọ ilé kéwú lásán o. O gbọ́dọ̀, ohun tí wọ́n ń ṣe ń bẹ̀, o gbọ́dọ̀ múlò. Kì í ṣe pé kòkò máa gbé bíbélì, I'm a Christian, I'm a Muslim, àmì àbáláyé. Ṣé ìwà tí Ọlọ́run ní ká máa wù ló wù? Béèrè lọ́wọ́ rẹ̀. Ìjẹ́ ìwà tí Ọlọ́run ní ká máa wù, ṣé òun ni mò ń wù? Ṣé ìwà tí Ọlọ́run ní ká máa wù, ṣé òun ni mò ń wù sọ́mọlàkejì? Ṣé ohun tó o lè gbà, ṣé òun ló fún ọmọlàkejì? Nítorí àìgbọ́ràn, Ọlọ́run náà wá mú kí ni o? Á mú ìparun àti ìyàn wá sórí wọn. A ti wà ní orí 6. Ẹ má máa jẹnẹrétọ̀ yẹn, torí bẹ́ẹ̀ kò ṣe ń lo microphone. Àdúrà wa gbà. Tẹ bá ṣáà ti gbọ́n tí mò ń wí, no problem. Ẹ má máa jẹnẹrétọ̀ yẹn, torí bẹ́ẹ̀ kò ṣe ń lo microphone. Àdúrà wa gbà. Tẹ bá ṣáà ti gbọ́n tí mò ń wí, no problem. Ẹ má máa jẹnẹrétọ̀ yẹn, torí bẹ́ẹ̀ kò ṣe ń lo microphone. Àdúrà wa gbà. Tẹ bá ṣáà ti gbọ́n tí mò ń wí, no problem.
Ọlọ́run fi ìbọ̀rìṣà gégùn. Ẹ súnmọ́ bí tí o ti gbọ́. Ìwọ tó lójúbọ Ògún, ìwọ tó lójúbọ Èṣù, ìwọ tó ń ṣe ìbọ̀rìṣà tí o ti rántí wípé Ọlọ́run ò fọwọ́ sí. Ìwọ tó jẹ́ pé eléégún ni ẹ́, àwa ń gbégún o, Jésù ní a máa sọ̀rọ̀ olé wa, ṣé o ti rí wípé Ọlọ́run ò lọ́wọ́ sí. Gbọ́ o, Ọlọ́run fi ìbọ̀rìṣà gégùn. Sọ mọ̀ pé tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ kò ní fi gégùn. Ṣùgbọ́n Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí láti day one. Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Kí ni wọ́n pè ní ìbọ̀rìṣà? Òun ni kó gbé òkúta sílẹ̀ kó máa tako sí. Kò ní òní Ọlọ́run, olóhùn sí Ọlọ́run láti ara òkúta. Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Kó gbé igi sílẹ̀, ó ní igi yẹn gangan láti ọ̀dọ̀ Ọlọ́run o. Ó ń sin igi, ó ń sin láti ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Praise the Lord. Gbọ́ ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé ọmọ ènìyàn kọjú rẹ sí àwọn òkè ńlá Ísírẹ́lì sì sọ tẹ́lẹ̀ sí wọn wípé ẹ̀yin òkè ńlá Ísírẹ́lì ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa Ọlọ́run. Báyìí ni Olúwa Ọlọ́run wí sí àwọn òkè ńlá, sí àwọn òkè kéékèèké, sí àwọn odò sísàn àti sí àwọn àfonífojì. Kíyèsí èmi, àní èmi ó mú idà wá sórí yín, èmi ò sì pa ibi gíga yín run. Pẹpẹ yín yóò sì di ahoro, ère yín yóò sì fọ́. Òkú yín ni èmi ò sì gbé jù síwájú òrìṣà yín. Èmi ò sì gbé òkú àwọn ọmọ Ísírẹ́lì síwájú òrìṣà wọn. Èmi ò sì tú egungun yín ká, yí pẹpẹ náà ká. Praise the Lord. Ṣé Ọlọ́run nífẹ̀ẹ́ sí òrìṣà bẹ́yẹn? Ṣọlọ́run nífẹ̀ẹ́ sí eégún bẹ́yẹn? Ṣọlọ́run nífẹ̀ẹ́ sí gbogbo àwọn ère tó gbé sí yàrá bẹ́yẹn? Ohun tí sẹ́ńtìmọ́tì sorí mọ́ ládé wá fọ́ túútú, ohun tó ní ká kọ̀ sílẹ̀, òun lẹ́yìn ọmọ ìsìn ìgbàlódé. Jésù ò pé yín mọ́, ẹ tún padà débẹ̀. Òun ni nígbà tó bá wọṣọ àdúrà tán wàá tún bá gbàdúrà kù ẹlòmíì, wàá bá ìfúnpá ẹlòmíì àti lòun fi kílẹ̀ mọ́ fi ẹlòmíì á lòun fi rọ́bà bàǹdì á lòun fi ṣe ìṣọ́ra kọ́fà mọ́bà wọlé. Bí ayé rẹ bá ti wà nínú Kristi, bó o bá ti jẹ́wọ́ ẹ̀, tó bá ti jẹ́ òun ló fi ayé rẹ fún pátápátá, bí ọ̀pá bá wọlé kò ní tunu kan lára rẹ. Kí ni mo ní kò ní ṣe? Kò ní nípa lórí ẹ̀, kò ní nípa lórí ẹ̀. Ọlọ́run máa sọ́dọ̀ mi tí ayé rẹ bá wà mẹ́rin. Bó o bá bá yí ọmọlàkejì jẹ́, bó o bá wá ìṣubú ènìyàn, bó o bá nífẹ̀ẹ́ ènìyàn, wàá rí wípé ó ní kò sóhun búburú kan tí yóò ṣe sí wa tí yóò ràn wá. Ó ní ṣùgbọ́n àwọn tó bá dìde sí wa a ó dá wọn lẹ́bi. Ẹ̀rí itú tí àwọn ọmọ Ísírẹ́lì pa, àwọn ọmọ Ísírẹ́lì tọ́lọ́run pè wípé ẹ̀yin lójú mi, ẹ̀yin láyọ̀ mi, wọ́n bẹ̀rẹ̀ sí sin òrìṣà. Níbo lòrìṣà ti wọlé? Láti ayé bọ̀dá Sólómọ̀. Àwọn ìyàwó tí Ọlọ́run ní kí Sólómọ́nì má fẹ́, ó lọ ìlú yìí ò gbọdọ̀ fẹ́ obìnrin bẹ́ẹ̀ o, ó lọ fẹ́ wọn. Ó wá mú òrìṣà yẹn, wọ́n mú wọ Jerusalem, ibi tí wàhálà ti dé nìyẹn. Ẹ̀rí ìlú tó sàn fún wàrà àti fún oyin, ó bẹ̀rẹ̀ sí gbègún. Bí wọn náà ò bá fẹ́ jẹ́ kí ayé rẹ gbègún, tó o bá fẹ́ kí ilé rẹ gbègún, tó o bá fẹ́ kí iṣẹ́ rẹ gbègún, má ṣe nǹkan ègún. Mú nǹkan tí ayé kúrò, fàmọ́ Ọlọ́run pátápátá, jẹ́wọ́ ẹ̀ pátápátá. Ohun tí Ọlọ́run lóhùn ọ̀fẹ́ má ṣe, o ò ní rìn nínú ègún. Ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè tí a sọ nípa Bandit, ìgbà tí mo kàwé Jeremiah, òun ni mo mọ̀ wípé ọwọ́ Ọlọ́run ló ti wá. Ó ní màá yan àwọn kan pamọ́ nígbà tí ẹ bá ti ìlúkìlú tí ò bá ti ṣe tèmi mọ́, tí ò bá ti rìn ní àṣẹ mi, màá yan àwọn apanirun, wọ́n sì máa pa wọ́n run. Ọlọ́run ni o. Ìwé Jeremiah ló sọ, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ó rán wòlíì Jeremiah lọ sọ fún wọn, ó lòun máa yan wọn kan pamọ́. Àṣẹ Ọlọ́run ló yan wọn kan pamọ́. Nígbà tí àṣẹ tí Ọlọ́run fẹ́ mọ́, òun lógún ṣe wọlé. Ẹ já tẹ̀síwájú. Ìlú náà ni a ó parun ní gbogbo ibùgbé yín, ibi gíga yóò sì di ahoro, kí a lè run pẹpẹ yín, kí a sì sọ di ahoro, kí a sì lè fọ́ òrìṣà yín, kí ó sì tán, kí a sì lè ké ère yín lulẹ̀, kí iṣẹ́ yín lè parẹ́. Mo sọ lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, iṣẹ́ èmi àti ẹ ò ní parẹ́ lórúkọ Jésù Kristi.
òkú yóò sì ṣubú ní àárín yín, ẹ̀yin ò sì mọ̀ pé èmi Olúwa ni. Ṣùgbọ́n èmi ò fi ìyókù sílẹ̀ kí ẹ̀yin lè ní díẹ̀. Gbọ́ o, ibi tí díẹ̀ yẹn àìparun pátápátá òun ló jẹ́ ká sì borí ìṣàlàyé gbèsè. Kán ní Ọlọ́run ti parun pátápátá ń gbà yẹn, ẹ ní rí ohun tó jẹ́ ìbòrìṣà mọ́. Ẹ wo ibi tó ti ṣẹ́kù, ẹ wo ibi tó ti ṣẹ́kù. Gbọ́ o, ṣùgbọ́n èmi ò fi ìyókù sílẹ̀. Ṣé ẹ ti gbọ́ o? Ṣùgbọ́n èmi ò fi ìyókù sílẹ̀ kí ẹ̀yin lè ní díẹ̀ tí yóò bọ́ lọ́wọ́ idà láàrin àwọn orílẹ̀-èdè nígbà tí a ò tún yín ká gbogbo ilẹ̀. Àwọn tí ó bọ́ nínú yín yóò sì rántí mi láàrin àwọn orílẹ̀-èdè níbi tí wọn ò gbé dì wọ́n ní ìgbèkùn lọ, nítorí mo ti fọ́ ọ̀kà àgbèrè wọn tí ó ti lọ kúrò lọ́dọ̀ mi, àti pẹ̀lú ojú wọn tí ń ṣàgbèrè lọ sọ́dọ̀ òrìṣà wọn. Wọn ò sì sú ara wọn nítorí ìwà ibi tí wọ́n ti wù ní gbogbo ìríra wọn. Wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa, èmi kò wí lásán, èmi ò sì ṣe sí ibi yìí sí wọn. Báyìí ni Olúwa Ọlọ́run wí: pàtẹ́wọ́ rẹ, sì fi ẹsẹ̀ rẹ kílẹ̀, sì wí pé ó ṣe. Ibi tí a ti rí àtẹ́wọ́ nìyẹn. Tó bá béèrè wípé ibo lo ti rí àtẹ́wọ́, ká máa fa ẹsẹ̀ kílẹ̀ gbà gbà gbà, òun nìyí o. Ìwé Ìsíkẹ́ 6:11. So ti rí wípé ìsìn Kérúbù àti Séráfù ìsìn dáadáa tí Ọlọ́run mú wá ni. Ó ní kò ṣe kí ni? Pàtẹ́wọ́ rẹ, máa pàtẹ́wọ́, fi ẹsẹ̀ rẹ kílẹ̀, bẹ̀rẹ̀ sí fẹ́. Ṣé tá a bá ń pàtẹ́wọ́, ṣé a máa ń jó ni? A máa fẹsẹ̀ kílẹ̀, a máa pàtẹ́wọ́. Sì wípé ó ṣe fún gbogbo ìríra búburú ilẹ̀ Ísírẹ́lì, nítorí wọn ò ṣubú nípa idà, nípa ìyàn, àti nípa àjàkálẹ̀ àrùn. Lórúkọ Jésù Kristi a ò ní ṣubú. Bàbá màmá, ọ̀rọ̀ Ísírẹ́lì yìí, àkọọ́lẹ̀ yìí wà fún wípé ká ṣe kí ni o, káwa náà máa mú lò. Àkọọ́lẹ̀ yìí ó wà fún wípé ká máa ṣe kí ni o, ká máa mú lò. Ẹ wo kí ló fa ìṣubú Ísírẹ́lì? Wọ́n bọ òrìṣà. Ó yá, kí ló fẹ́ wá fa ìṣubú àwa Nàìjíríà? Ṣé ìbọ̀rìṣà tó gbé àwọn kan ṣubú, ṣé òun ló yẹ ká mú ni, àbí ohun tó máa wá àlàáfíà? Àbí ohun tó máa wá àlàáfíà fún wa, ṣé òun ló yẹ ká máa múlò? Àbí ohun tó máa pa wá lára? Ìwọ náà lọ ronú méjì. Ẹni tí ó jìnnà sí rere yóò kú nípa àjàkálẹ̀ àrùn. Ṣé o ti gbọ́? Ẹni bá ti jìnnà sí rere, gbogbo ẹnikẹ́ni tó bá mọ rere tí kò ṣe é, wọ́n ní kí ni o, ẹ̀ṣẹ̀ ní fún. Ṣé bó gbọ́n tí Bíbélì wí? Ẹni tí ó jìnnà sí rere yóò kú nípa àjàkálẹ̀ àrùn. Ìwọ tí ayé rẹ kún fún òróǹro, ìwọ tó jẹ́ ìkà nìyẹn, afẹnupani, abanijẹ́, ayé rẹ jìnnà sí rere, wàá kú nínú àjàkálẹ̀ àrùn. Ṣé mi ni mo kọ́? Ó kù sọ́wọ́ ẹ. Ṣé rere ló ń lé sí ọmọlàkejì àbí ibi? Ṣé wàhálà ló ń wá fún ènìyàn àbí ikú? Ṣé ìfẹ́ ló ń nà sí ènìyàn àbí ìjà? Ó kù sọ́wọ́ ẹ. Ẹnikẹ́ni ẹni tí ó jìnnà sí rere yóò kú nínú kíni o, àjàkálẹ̀ àrùn. Ìwé Ìsíkẹ́ 6:12 ló sọ bẹ́ẹ̀. Lọ kà á bó o bá délé. Ẹni tí ó jìnnà sí rere yóò kú nípa àjàkálẹ̀ àrùn, àti ẹni tí ó súnmọ́ tòsí yóò ṣubú nípa idà, àti ẹni tí ó kú tí a sì dúró tì yóò kú nípa ìyàn. Báyìí ni èmi yóò mú ìrunú mi ṣẹ lórí wọn. Nígbà náà ni ẹ̀yin yóò mọ̀ pé èmi ni Olúwa. Nígbà tí òkú wọn yóò wà láàrin ère wọn, yí pẹpẹ wọn ká, nítorí òkè kéékèèké gbogbo, lórí ṣóńṣó orí òkè gíga gbogbo, àti lábẹ́ igi tútù gbogbo, àti lábẹ́ gbogbo igi áòkù bíbò, ibi tí wọ́n ti ń rúbọ ohun dídùn sí gbogbo ère wọn. Tí o ti gbọ́, gbogbo ojúbọ, ṣé
ṣé o ti mọ̀ wípé kì í ti ọ̀dọ̀ Ọlọ́run wá? Ohun tí ò ti ọ̀dọ̀ Ọlọ́run wá ni wípé ká lọ máa béèrè, kó lọ máa lóko lójúbọ Ògún, oníwọ̀ wòlíì, olójúbọ Ṣàngó. Ọmọ Ọlọ́run o, Ọlọ́run ò dá ẹ mọ̀. Níbi tí wọ́n ti ń rúbọ ohun dídùn sí gbogbo ère wọn, bẹ́ẹ̀ ni èmi ò na ọwọ́ mi jáde sórí wọn, èmi ò sì sọ ilẹ̀ náà di ahoro, nítòótọ́ yóò sì di ahoro ju aginjù ìyá Díbláàtì lọ nínú gbogbo ibùgbé wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa. Ṣé o ti gbọ́? Béèrè lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ yẹn wípé ọjọ́ wo lo fẹ́ fi ère bíbọ ọlẹ̀? Ọjọ́ wo lo fẹ́ fi ère bíbọ ọlẹ̀ o? Ọjọ́ wo lo fẹ́ máa sin ohun asán ayé tó lójú tí ò lè sọ̀rọ̀, ohun tó lẹ́nu tí ò lè fọhùn, ohun tó lójú tí ò ríran, ohun tó lára bíi ṣìgìdì tí ò lẹ́mìí nínú, ohun tó ń wọ́ṣìkù yẹn, ọjọ́ wo lo fẹ́ sọ́lẹ̀? Ṣé o ti rí wípé inú Ọlọ́run ò dùn sí i? Ó ní màá na ọwọ́ mi sílẹ̀, wọ́n á sì di ahoro. Ayé mi àti ẹ ò ní da ahoro. A ti wà lórí keje. Òpin ti dé tán fún Ísírẹ́lì. Òpin ò ní dé bá èmi àti ẹ lórúkọ Jésù. Ohun tá a máa ṣe tí òpin fi máa dé bá wa lórúkọ Jésù Kristi, a ò ní wù níwà o. Ẹ já tẹ̀síwájú. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wá wípé, ìwọ ọmọ ènìyàn, báyìí ni Olúwa Ọlọ́run wí pẹ̀lú sí ilé Ísírẹ́lì, òpin dé sórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀. Òpin sì dé sí ọ wàyí, èmi ò sì rán ìbínú mi sórí rẹ, èmi ò sì dá ọ lẹ́jọ́ gẹ́gẹ́ bí ọ̀nà rẹ, èmi ò sì san gbogbo ìríra rẹ padà sí ọ lórí. Bàbá màmá, sẹ́nu ìríra ló ti rìn, sẹ́nu ẹ̀gàn ló ti rìn, sẹ́nu ìbàjẹ́ ènìyàn ló ti rìn, sẹ́nu ìjẹra ẹni lẹ́sẹ̀ ló ti rìn. Ṣé Jésù ń dá ọmọ? Orí ìfẹ́ wo lo ní sí ọmọlàkejì? Ìfẹ́ ọ̀tẹ̀, ìfẹ́ abanijẹ́, ojú mi ni ẹwẹ́ ẹ̀kúkú nínú mi, bó lè kú ó kú. Béèrè lọ́wọ́ rẹ̀, ṣọmọ Jésù Kristi ni mí àbí ọmọ ègbé? Ṣé mo dá Jésù mọ̀? Ṣé Jésù ní mi lò? Níbo ni mo ti fẹ́ lo ayérayé mi? Bí ikú bá pa ojú mi dé, níbo ni mo fẹ́ yọjú sí? Ask yourself. Ojú mi yóò sì dá a sí, gbọ́ o, ojú mi kì yóò sì dá a sí, bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣàánú, ṣùgbọ́n èmi ò san ọ̀nà rẹ padà sí ọ lórí, àti ìríra rẹ yóò wà ní àárín rẹ, ẹ̀yin ò sì mọ̀ pé èmi ni Olúwa. Praise the Lord. Gbogbo ìwà ìríra èmi ò san padà fún ọ. Olúwa ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká mú ìwà ìríra, ẹ jẹ́ ká mú kúrò ní ojú ọ̀nà wa. Báyìí ni Olúwa Ọlọ́run wí, ibi kan, ibi ṣóńṣó, kíyèsí ó dé, òpin dé, ó jí sí ọ, kíyèsí ó dé. Lórúkọ hallelujah, lórúkọ Jésù Kristi, ibi òpin wa ò ní dé lójijì. Ilẹ̀ mọ́ ìwọ ẹni tí ń gbé ilẹ̀, àkókò náà dé, ọjọ́ wàhálà súnmọ́ tòsí. Bàbá màmá, sí ọjọ́ wàhálà ò ti dé báyìí? Ṣé ọ̀rọ̀ tí wọ́n kọ sínú Bíbélì yìí ṣé kò ti dé? Àwọn tó wà ní nọ́ọ̀tì ní ìsìn, àwọn tó wà ní Èkìtì, sí ọjọ́ wàhálà ò ti dé báyìí? Mo béèrè, àwọn tó wà ní Èkìtì tí wọ́n kó lọ, ṣé o mọ̀ wípé ọjọ́ wàhálà ti dé nìyẹn? Ọjọ́ ogun tí wọ́n sọ ti dé, ìgbẹ̀yìn ló ti dé yẹn. Ṣé ẹni tó wà níbi tó ti ń ṣèsọjí tí àwọn agbébọn pa straight, ṣé o mọ̀ wípé ohun tó bá wà nínú ẹ̀ bẹ́ẹ̀ ló gbé lọ yẹn? Ohun tí kú bá ti ká mọ́ ènìyàn lọ́wọ́ la fi máa ṣèdájọ́ ẹ̀. Kí la máa fi ṣèdájọ́ ẹ̀? Àkókò wàhálà la wà yìí o. A ti wà ní ìgbẹ̀yìn. Àkókò tí oníkálùkù yóò máa jẹun bí ẹni tí ò ní dọ̀la. Àkókò tí wàá máa hùwà bí ẹni tí ò ní jí. Àkókò tí wàá dáríjì. Àkókò tí wàá nífẹ̀ẹ́. Àkókò tí wàá ní ìyọ́nú torí ò mọ ibi tó máa yọrí sí. O mọ̀ bóyá tó o bá sùn o ní jí mọ́. O mọ̀ bóyá tó o bá jáde o ní wọlé. Àkókò yẹn la wà yìí o. Ṣé àwọn tó lọ church, ṣé wọ́n ní expect wípé tá a bá lọ church àní padà wálé mọ́? Ṣé wọ́n ní ìrònú ẹ̀? Wọ́n lọ sọjí. Inú ìsọjí yẹn náà ti ṣe kí ni o? Ibẹ̀ náà ti pa wọ́n. Ṣé o ti rí wípé òpin tí wọ́n ti dé? Ìjẹ́ ìwọ náà ń pìpíà sílẹ̀?
so ń pìpíà wípé wákàtí yìí lè dé ní at any time. Ìwọ sì rèé báyìí ó ti bẹ̀rẹ̀ odi látòní lọ, o ò ní kí mọ́, ó ti dọ̀run o, èmi ò ní bá ṣe mọ́ o. Tí ọlọ́jọ́ bá wá dé bá ẹ, orí pé ìgbàgbọ́ ẹ já sásán, aṣọ àdúrà tó ń wọ̀ waste dànù, o ò kíyàn, o ò ní dáríjì, o ò nífẹ̀ẹ́, ikú dé, níbo lo fẹ́ yọjú sí? Ó bẹ́tà kó máa ṣeun bí ẹni tí ò ní dọ̀la, máa gbé ìgbé ayé bí ẹni tí ò jẹ́ nǹkan kan mọ́. Mo kọ̀wé lára igi ọ̀pọ̀tọ́, ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́, ó ti súnmọ́ o. Ohun tó ti dé Èkìtì, tó ti dé Ògùn state, ó ti dé Iléṣà, ó ti dé Ọ̀ṣun, jọ̀ọ́ ìṣẹ́jú mélòó ló kù kó dé Èkó? Ohun tí mo dẹ̀ gbọ́ nípa Èkó yìí, sórí ohun tí wọ́n fi hàn mí nípa Èkó gan ló burú jù. Bẹ́ẹ̀ ni mo sọ, ẹ̀yin ọmọ Sẹ́ráfù, ẹ̀yin tí ọ̀rọ̀ yìí kàn, gbogbo ẹni tó máa rí fídíò yìí wò, ohun tí bàbá mi sọ nípa Èkó ló burú jù fún mi. Mo jíṣẹ́ mo wá sọ fún yín. Wọ́n ní àwa ti yí Èkó ká tipẹ́tipẹ́, wọ́n ti yí Èkó ká. Wọ́n ní ojú àlá mi wọ́n sọ fún mi pé àwọn làwọn ń ṣe ọ̀kadà. Wọ́n ní àwa làwa ń ṣe ọ̀kadà. Àwa ti wà ń bí ti pẹ́pẹ́, kò sí kọ̀rọ̀ kan tí àwọn ò mọ̀. Wọ́n ní kò sí kọ̀rọ̀ kan táwọn ò mọ̀ lẹ́kọ̀ọ́. Ní ojú àlá mi mo rí wípé gbogbo wa ń sá kiri, kò síbi tá a lè gbà, kò sí ọ̀nà àbáyọ. Hello? Bí a bá gba bíbà yìí ọlọ́kadà ti wà mẹ́, bá a bá gba bíbà yìí ọlọ́kadà wáyì tí ẹ wá ń wà ní orígun. Wọ́n ní àwa tí wọ́n mọ gbogbo kọ̀rọ̀kọ̀rọ̀. O rí wípé tèkó ló burú jù, àárín la wà, níwájú ẹ̀rí ayé àti ọ̀run, àárín Boko Haram là ń gbé l'Ékòó. Bẹ́ẹ̀ ni mo sọ fún wọn. Ohun tí Olúwa tí bàbá mi ṣípa yá, ó jẹ́ ọjọ́ ìbẹ̀rù fún mi. Mo gbàdúrà pé bàbá mi ẹ pa mí kó tó di ọjọ́ yìí. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n ti kú kí n tó rí, kí ọjọ́ tí mo rí ìran yìí kó tó ṣẹ, ẹ jẹ́ kí n ti kú wọ́rọ́wọ́. Mo rí pé ènìyàn gbogbo ayé bẹ̀rẹ̀ sí sáré kiri, oníkálùkù ọmọ àtọmọ oníkálùkù sá kiri. Tá a bá ti wọ kọ̀rọ̀ ń bí, ọwọ́ wọn ni, tá a bá dé bí, ọwọ́ wọn ni. Wọ́n ní àárín làwa wà l'Ékòó. Jọ̀ọ́ ṣé o wá mọjọ́ tó máa dé? So mọjọ́ tó máa ṣẹlẹ̀? Ó ń bọ̀ dẹ̀dẹ̀ o. Bàbá màmá ẹ̀ ń jayé alákátá, kí ni ikú fẹ́ ká mẹ́ ẹ lọ́wọ́? Kí ni ikú fẹ́ ká mẹ́ ẹ lọ́wọ́? Nígbà tí ọjọ́ ibi yẹn bá dé, ó ń bọ̀ dẹ̀dẹ̀, ó ti ń súnmọ́, ó dé tán. Oh my God, ibi ò ní wọlé mi àti ẹ. So rántí wípé àwọn tó dé báyẹn, àwọn náà ò expect ẹ, bọ̀ wọ́n ní kì í dé bá ní káyẹrí náà fi ṣe o. Máa múra sílẹ̀, ọjọ́ ibi ò ní wọlé mi àti ẹ. Ẹ já tẹ̀síwájú. Lọ ilẹ̀ mọ́, ìwọ ẹni tí ń gbé ilẹ̀, àkókò náà dé, ọjọ́ wàhálà súnmọ́ tòsí, kì í sì ṣe ariwo òkè ńlá. Nísinsìnyí ni èmi ò dá ìkáàánú mi sí ọ lórí, èmi ò sì mú ìbínú mi ṣẹ sí ọ lórí, èmi ò sì dá ọ lẹ́jọ́ gẹ́gẹ́ bí ọ̀nà rẹ, èmi ò sì san fún ọ nítorí gbogbo ìríra rẹ. Ojú mi kì yóò sì dá a sí, bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣàánú, èmi ò sì san fún ọ gẹ́gẹ́ bí ọ̀nà rẹ àti ìríra rẹ tí ń bẹ láàrin rẹ. Béèrè lọ́wọ́ rẹ̀, ṣé mi ò nírira, ṣé wo ò nírira? So tí ń jọ̀wọ́ ẹ lẹ̀ báyìí. Bàbá màmá, a ò bẹ̀sẹ̀ wá wo, a ò bẹ̀sẹ̀ rẹ̀ wo kó tó wọlé ògo. A ò bẹ̀sẹ̀ wá wo, a máa bẹ̀ á wò. Ọjọ́ ìdánwò dé o, ọjọ́ wàhálà, ọjọ́ ẹ̀rù ó ti súnmọ́ o. Ọjọ́ tí Olúwa ń sọ fún wa wípé òun yóò dé, ó ti ṣe kíni, ó ti súnmọ́. Ọjọ́ tó ní wọ́n máa yọ wá nínú sínágọ́gù pàápàá, ṣé kò ti dé? Àwọn tó lọ sínágọ́gù yẹn, inú ìsọjí ni wọ́n lọ, inú sínágọ́gù náà ti yọ wọ́n yẹn, ìtumọ̀ ẹ̀ nìyẹn. Wọ́n á wá máa yọ yín nínú sínágọ́gù, wọ́n á máa pa wọ́n. Ó ti dé o. Máa múra lẹ̀ lórúkọ Jésù Kristi. Ibi ò ní wọlé wa, a máa kúkú dáradára, a ò ní kúkú gbígbóná. Ẹ já tẹ̀síwájú. Ẹ̀yin ò sì mọ̀ pé èmi ni Olúwa tí ń kọlù. Kíyèsí ọjọ́ náà, kíyèsí ó dé, ilẹ̀ ti mọ́, ọ̀pá ti taná, ìrẹ́ra ti rúdì, ìwà ipá ti dìde di ọ̀pá ìwà búburú. Ọ̀kan nínú wọn kì yóò kù, tàbí nínú ọ̀pọ̀lọpọ̀
ìbínú ṣe kí ni o ó dé bá gbogbo wọn. Ẹni tí ń tà kó máa gbààwẹ̀, ẹni tí ń yọ̀ kó má ṣe yọ̀ mọ́ torí ìgbà náà dé. Nítorí olùtà kì yóò padà sí èyí tí ó ń tà bí wọ́n tilẹ̀ wà láyé, nítorí ìran náà kan gbogbo ilẹ̀ ibẹ̀ tí kì yóò padà, bẹ́ẹ̀ ni kò sí ẹni tí yóò mú ara rẹ̀ lé nínú ẹ̀ṣẹ̀ rẹ̀. Wọ́n sì ti fún ìpè láti jẹ́ kí gbogbo wọn múra, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó lọ sí ogun, nítorí ìbínú mi wà lórí gbogbo wọn. Idà ń bẹ lóde, àjàkálẹ̀ àrùn àti ìyàn sì ń bẹ nínú. Ẹni tí ó wà ní oko yóò kú nípa idà. Ṣé ó ti tán? Ṣé ẹni tó wà lóko ò ti kú nípa idà báyìí? Ṣé ọ̀rọ̀ Bíbélì yìí ò ti ṣẹ báyìí? Ṣé ohun tó kọ sínú Bíbélì ṣe ló bẹ́ẹ̀ ní báyìí? Àbí ọ̀rọ̀ Ọlọ́run? Ṣé o ti mọ̀ wípé kìí ṣe novel? Ṣé o ti mọ̀ wípé kìí ṣe ìtàn? Ṣé o ti mọ̀ wípé ohun tó ń bá ìgbà mu lójoojúmọ́ ni Bíbélì? Ó ní ẹni tó wà lóko yóò kú nípa kíni? Nípa idà. Ṣé àwọn tó lọ roko báyìí ṣé wọ́n ti pa wọ́n sóko? Ṣé Boko Haram kò ti pa wọ́n kan dànù nínú oko wọn? Wọ́n ti gbogbo lọ́wọ́ wọn. Ṣóṣe àbí òṣẹ? Gbọ́, ẹni tí ó wà ní ìlú ìyàn àti àjàkálẹ̀ àrùn yóò sì jẹ́run. Praise the Lord. Ẹ̀jọ̀ àwa tá a wà nílùú kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Ebi. Òun náà tún sọ wípé COVID-19 ti padà wáyé. Wọ́n ní COVID-19 ti dé, àbẹ́ ẹ̀gbọ́n níwùsì. Wọ́n láwọn kan ti kó padà wá. Tó o bá ń wo symptoms tó kọjá láàrin ìjọ́ mẹ́ta yìí, wàá rí wípé ibà ó ń ṣe bíi tìgbà kan, orí fífọ́, kàtá. Oníkálùkù kó kíyèsára. Àwọn tó wà nílùú nìyẹn o. Àjàkálẹ̀ àrùn lórúkọ Jésù, Ọlọ́run yóò bá wa kápá ẹ̀. Àwa ò ní nípìn bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n àwọn tí ó bọ́ nínú wọn yóò sálà, wọn ò sì wà lórí òkè ibi àdàbà àfonífojì. Gbogbo wọn ò máa gbààwẹ̀ olúkúlùkù nítorí àìṣedéédéé rẹ̀. Àwọn tó bá sálà làwọn tó wà lórí òkè, wọn á máa gbààwẹ̀ nítorí kíni o? Bàbá màmá bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ fún àìṣedéédéé rẹ̀, bẹ̀rẹ̀ sí tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ohun tó bá àwọn ọmọ Ísírẹ́lì lánàá, ó ti ń bá àwa ọmọ Ísírẹ́lì tòní báyìí. Ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ mọ́ wa lára. Tá a bá ń sọ̀rọ̀ gbà mí, ṣe báwọn ọmọ Ísírẹ́lì náà ń bá wí? Ṣé Nàìjíríà náà ń bá wí? Wo Nàìjíríà dáadáa. Ṣé o mọ̀ wípé ara ọmọ Ísírẹ́lì ni wá? Ṣé o mọ̀? Ara ọmọ Ísírẹ́lì ni wá. Ohun tó ṣẹlẹ̀ sọmọ Ísírẹ́lì ṣé kò ti ṣẹlẹ̀ Nàìjíríà báyìí? Ronú pìwàdà. Gbogbo ọwọ́ ni yóò rọ, gbogbo eékún ni yóò sì di aláìlera bí omi. Aṣọ ọ̀fọ̀ ni wọ́n ò sì gbájà pẹ̀lú ìbẹ̀rù ikú yóò sì bò wọ́n mọ́lẹ̀. Ìtìjú yóò sì wà lójú gbogbo wọn, ẹ̀pà yóò sì wà lórí gbogbo wọn. Wọn ò sì sọ fàdákà wọn sí ìgboro, wúrà wọn ni a ò sì mú kúrò. Fàdákà wọn àti wúrà kì yóò sì lè gbà wọ́n là ní ọjọ́ ìbínú Olúwa. Ṣé o gbọ́? Fàdákà rẹ, wúrà rẹ, góòdì rẹ tó tòjọ yẹn, àwọn góòdì tẹ́ ẹ gbé ga, ilé alájà mẹ́wàá tẹ́ ẹ kọ́, gbọ́ kò ní lè gbà ẹ́ là lọ́jọ́ ìbínú. Bí ayé rẹ ò bá sí nínú Kristi, owó rẹ á jábọ́, owó rẹ á jẹ́ńtẹ̀. Gbogbo tó rò bí o gbójúlé tó ju ẹ lójú yẹn, ṣé o gbọ́n tó lọ́wọ́ wí? Ọwọ́ ènìyàn á rọ, ọwọ́ á rọ, ẹsẹ̀ á kúnlẹ̀, ẹnu á dákẹ́ ní ọjọ́ ìbínú. Oh my God, ìbínú Ọlọ́run ò ní dé sí ọ, kò ní dé sí èmi náà. Ẹ jẹ́ ká ronú lẹ́ẹ̀mejì. Níbo ni mo ti ń jẹ èèyàn lẹ́sẹ̀? Ṣáyé mi wà nínú Kristi? Ṣé mo nífẹ̀ẹ́ ọmọlàkejì dénú? Ìjẹ́ mo nífẹ̀ẹ́? Àbí ọlọ́tẹ̀ ni ọ́? Àbí ọlọ́tẹ̀ ni mí? Ṣé ire ni mò ń wá sí ènìyàn? Àbí ibi? Ronú ẹ wò. Ṣé bó gbọ́n tó Ọlọ́run wí nínú ìwé yẹn? Ó ní ẹni tí ó jìnnà sí rere yóò kú nínú àrùn. Oh my God, oh my God. Ìwọ tí ayé rẹ bá ti wà nínú ọ̀tẹ̀, tó ń ba ènìyàn jẹ́, tó ń wá ìṣubú ènìyàn, tó ń fẹnu rẹ̀kì ènìyàn, àrùn ló máa pa ẹ́ o.
Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o, ó dìjọ́ ò bá jáwọ́, let's go. Ṣùgbọ́n àwọn tí ó bọ́ okay bẹ́ẹ̀ ni wọn kì yóò kú nínú wọn, nítorí òun ní ìdìgbòlù àìṣedédé wọn. Bí ó bá ṣe ti ẹwà ọ̀ṣọ́ rẹ ni o gbẹ́kẹ̀lé ẹ̀ka ibi ọlá ńlá, ṣùgbọ́n wọn ò ya èrè ríra wọn àti ìkórìíra wọn nínú rẹ̀. Nítorí náà ni èmi ò ṣe mú jìnnà sí wọn. Praise the Lord. Ṣé o gbọ́ ohun tí Olúwa wí? Tó bá jẹ́ ẹwà rẹ ló gbẹ́kẹ̀lé, mo fine, mo rẹwà lójú, bó o ṣe ń jẹ nílé orò ló ń jẹ nílé egún, gbogbo nǹkan ló gbẹ́kẹ̀lé yẹn, Ọlọ́run lòun á ṣe kí ni? Òun á mú kúrò. Gbogbo nǹkan jọ èmi àti ẹ lójú yẹn, ó máa ṣe kí ni o? Ó máa tán lọ́jọ́ kan o. Tẹ̀síwájú, èmi ò sì fi sí ọwọ́ àwọn àlejò fún ìjẹ àti fún ènìyàn búburú ayé fún ìkógun, wọn ò sì bá jẹ́. Nítorí kí ni gbogbo eléyìí ò ṣe dé? Nítorí ẹ̀ṣẹ̀ mà ni. Nítorí ẹ̀ṣẹ̀ mà ni. Bàbá màmá, níbo nìwọ náà ti ń dẹ́ṣẹ̀? Níbo ló ti ń ba ayé ènìyàn jẹ́? Ènìyàn lárí ọ láàárọ̀, nígbà tó bá fi máa dòru, o ti rógbà sọmọ́ balẹ̀, o ti níyẹ̀ lápá o ti fò lọ o. Ẹ̀jẹ̀ ọmọ ọlọ́mọ lẹ̀ ń mú kiri, ẹ̀ mú omi mọ́. Ronú ẹ̀ o. Ojú mi pẹ̀lú ni èmi ò yí padà kúrò lọ́dọ̀ wọn, èmi ò sì bà ibi ìkọ̀kọ̀ mi jẹ́, nítorí àwọn ọlọ́ṣà yóò wọ inú rẹ̀, wọn ò sì bà á jẹ́. Rọ ẹ̀wọ̀n kan, nítorí ilẹ̀ náà kún fún ẹ̀jẹ̀. Ṣé o ti gbọ́? Ṣé Nàìjíríà ò kún fún ẹ̀jẹ̀ báyìí? O ò rí bí wọ́n ṣe ń ta ẹ̀jẹ̀ ọmọ aláìṣẹ̀ sílẹ̀? O ò rí bí àwọn alágbára ṣe ń da àwọn ọmọ ológo lóró nítorí wọ́n wá ipò? O ò rí nítorí afẹ́dẹ́pò? O ò rí oyè ẹ̀mí tó ń sọnù nítorí wọ́n wá ipò agbára? Ilẹ̀ náà ti kún fún kí ni o? Ilẹ̀ ẹ̀jẹ̀, fún ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀. Ìlú ńlá sì kún fún ìwà ipá. Praise the Lord. Ṣé Nàìjíríà ò kún fún ìwà ipá báyìí? Mo béèrè, ṣé Ísírẹ́lì nìkan ló kún fún ìwà ipá? Ṣé Nàìjíríà tá a wà yìí, ipá kọ́ ló ní kálukú fi ń lo ayé? Àwọn alágbára wọ́n fi agbára hàn, wọ́n fọwọ́ lágbọ́mọlàkejì lójú. Ta ni ò mú mi? Ẹni tó bá lẹ́ṣẹ̀ ló lè ríṣẹ́, ẹni tí ò bá ti lẹ́ṣẹ̀ kò ríṣẹ́ náà nìyẹn. Obìnrin tí ò bá ti lè fẹ̀yìn lẹ̀ kò sí sálárì, kò sí iṣẹ́. Ìwà ipá ṣe kí ni? Ó di púpọ̀. Praise the Lord. Nítorí náà ni èmi ò ṣe mú àwọn kèfèrí tí ó burú jùlọ, wọn ò sì jogún ilẹ̀ wọn. Èmi ò sì mú ọ̀ṣọ́ ńlá àwọn alágbára tán pẹ̀lú. Ibi mímọ́ wọn ni a ò sì bàjẹ́. Ìparun bọ̀ wá, wọn ò sì wá àlàáfíà, kì yóò sì sí. Praise the Lord. Ṣé ti gbọ́? Wọ́n á máa wá àlàáfíà, ṣùgbọ́n kò ní ṣe kí ni? Kò ní sí. Nítorí wọ́n ti hu ìwà ipá, nítorí o ti bà ayé ènìyàn jẹ́, ìwọ náà ò lè lálàáfíà. O ti rogún sọ́mọlàkejì, ó di dandan kó o kú. Lórúkọ Jésù, èmi àti ẹ, a ò ní ṣe bí. Ibi ò ní wọnú rẹ lọ. Túláàsì yóò borí túláàsì, ìrọ́kẹ̀kẹ̀ yóò sì borí ìrọ́kẹ̀kẹ̀. Nígbà náà ni wọ́n ò béèrè lọ́dọ̀ wòlíì, àwọn òfin yóò sì ṣègbé kúrò lọ́dọ̀ àlùfáà, àti ìmọ̀ kúrò lọ́dọ̀ àwọn àgbà. Ọba yóò sọ̀kọ̀, a ó sì fi ìdáhoro wọ ọba aládé. Ọwọ́ àwọn alágbára ilẹ̀ náà ni a ó wàhálà lọ́wọ́. Ọwọ́ àwọn ènìyàn ilẹ̀ náà ni a ó wàhálà. Èmi ò sì ṣe wọ́n gẹ́gẹ́ bí ọ̀nà wọn àti gẹ́gẹ́ bí ẹjọ́ wọn ti rí. Èmi ò sì dá fún wọn, wọn ò sì mọ̀ pé èmi ni Olúwa. Bàbá màmá, gbogbo ibi tó o bá wù sí ènìyàn, ó máa padà bá ẹ. Kò sí ohun tó o máa ń ṣe, ìwọ tó o mọ rere ṣe, tó o ṣe múra sí i, wàá gbà á o. Ìwọ tó o mọ̀ ká wù, múra sí i, wàá gbà á o. Kò sí ohun tó gbé. Tó o bá ṣèkà lónìí, wọ́n máa ṣèkà sí wọn náà, wọ́n máa ṣèkà sí àwọn ọmọ ẹ náà. Tó o bá ṣebi sí ènìyàn, wọ́n á ṣebi sí ẹ.
ibi ni ẹ̀ṣẹ̀ àmọ́ọ́mọ̀ dá ló ń dá bàbá màmá ó mọ̀ọ́mọ̀ ń dẹ́ṣẹ̀ ó mọ̀ọ́mọ̀ ń ṣe ni ó yàtọ̀ sí ẹni tí a sún dá ẹ̀ṣẹ̀ ó mọ rere ṣe kọ̀ rere jìnnà sí wọn láti ṣe ó di dandan kó jẹ ibi èmi àti ẹ a ò ní kú sínú ibi. A ti wà ní orí kẹjọ let's go. Ìwà ìbọ̀rìṣà ní Jerúsálẹ́mù praise the Lord ẹ já dúró lónìí ẹ jẹ́ ká máa lọ. Ó dàbí bátìrì yẹn ti ń lọ torí jẹnẹrétọ̀ tí àwọn neighbor ń tàn ní àkókò tí àwa ń ṣe tiwa a ò ní rògùn ìdíwọ́ àti ìdènà but no problem ẹ jẹ́ kí n close lónìí tó bá dijọ́ Monday lágbára Ọlọ́run àtijọ́ pàdé gbogbo ẹni tó bá lòun máa dí èmi àti ẹ lọ́wọ́ Ọlọ́run á dí lọ́wọ́ gbogbo ẹni tó bá lòun máa gbógun tì wá Ọlọ́run á gbógun tì ẹni tó bá lòun máa yọ èmi àti ẹ lẹ́nu Ọlọ́run máa yọ lẹ́nu lójú ikú àlàáfíà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ ọ̀sẹ̀ yìí máa pé wa bàbá màmá ronú ẹ wò kí ni mo ní ká ṣe ẹ jẹ́ ká ronú wa wò ọ̀la lè pẹ́ jù ó ibi tí a ti máa dúró lónìí nìyẹn orí kẹjọ yẹn a máa pàdé lọ́jọ́ Monday lágbára Ọlọ́run alààyè ikú tó yá òkè pa wá ṣó ti yé wa yóò dára fún wa mo rì wá bọnú ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi yóò máa sàn lórí wa ẹni bá gbógun tì wá ilẹ̀ á gbé mi ẹni bá ro kúrò wá ikú á wọlé ẹ̀ ẹni bá ro wàhálà rò wá kò ní lọ láì jìyà àbọ̀ Ọlọ́run yóò dájú lórí wa bẹ́ẹ̀ ló máa rí Kristi Olúwa wa. God bless you. I celebrate you all. Gbogbo ẹ̀yin tẹ́ comment tẹ́ like tẹ́ bá mi share ẹ̀ ní fọwọ́ yín kó kú ọmọ sí. Ayọ̀ lájọ fi parí ọdún yìí o. I love you. I love you. I love you. Bye for now. Ọmọ Mọ́sí Orímọládé, one love.